Ayin mò ń gbọ́. O èyí tá a sọ gan-an bí ìpàdé parí sínú pé ń bò bá dalẹ̀ àgbòrò bòde. Wọ́n sọ fẹ́ sọ mi ní ìsìn yóò lọlé ọba kílákiri boto kó lọ rèé sọ fún pé kó pèlò ní tí ọba lò àgbòrò jáde ń bọ̀ ọba dalẹ̀ wọ́n mọ retí gbogbo gbogbo ìyá bẹ́ẹ̀ ẹsẹ̀ ń bò bá dọjọ́rọ̀ ọba ń lọ sí ọ̀dọ̀ bàbá lákìrìbòtò tí máa ń gbé eégún jó ó yọ pé yọ wá o torí àgbòrò jáde ń bọ̀ bá dọwọ́ ọ̀rọ̀ rẹ̀ lónìí. Tánú ó tàn án wọlé o ṣé èsì ara àwọn àlejò tá à ń retí nù. Ẹ ǹlẹ́. Káàárọ̀ lè bàbá. Ẹ jókòó. Ẹ ǹlẹ́. N ò rò pé mo rójú ìrí. Bàbá, actually sir, mo ń béèrè èèyàn kan kiri around ni. So wá fi ẹ̀gbẹ́ lé ń júwe fún mi. Mo fi ní pé kí n wọlé kí n lè wá béèrè ènìyàn lọ́dọ̀ yín. Táwa ló ń tàn? Actually, Sade ni orúkọ ẹ̀ sir. Actually Sade? No, Sade gangan ni orúkọ ẹ̀. Sade lórúkọ rẹ̀? Kìí sọ ní actually? No. Sade ọmọ bàbá gbóngbòrò ni àbí tapóyì Sade àbí òun ní ewu láti ẹ̀wọ̀n. Bóò ló sì wá rí torí àwọn Sade pọ̀ ládùúgbò yìí ni mo ṣe ń béèrè pé bóò ni Sade ti yín. Kẹ́pẹ́ fún wa bàbá. Nǹkan tó gílì ṣẹlẹ̀ ni pé mo ti wá Sade for some months. Ó lóyún fún mi. Let me just tell you the real fact, sir. Ó lóyún fún mi. And then mo ti náwó púpọ̀ lórí oyún tó ní. Àti lọ sí hospital, go many places because of that. But mo wá rí mi ò mọ ibi tó ń gbà. So ó sì fi ọ̀dọ̀ yín bíbá ìfi júwe. Òun ni mo fi. Pé tẹ bá dọ́dọ̀ mi kẹ́bìrì òun àbí kí n tọ́ta gbóhùn. Actually sir, ẹgbẹ́ lẹ́yìn gangan ló fi júwe. Sade ọmọ bàbá gbóngbòrò ni ó jẹ́. Ṣùgbọ́n ìtọ́ wa ń sọ yóò lóyún àbí? Ìyàwó rẹ̀ sì ni. Bẹ́ẹ̀ ìyàwó mi gangan ni. Kò sí ìyọnu. Tanu àwọn wọnú. Ta ní bẹ́ẹ̀ lọ́rẹ̀ sílẹ̀ fún tàn kan wọlé àtàwọn wo ní. Ǹlẹ́ o. Bóò ni. Bálẹ̀. Ẹjọ́ Sade mẹ́fẹ́ wá sùn ni o. Bálẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ o. Bálẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ o. Sade lóyún fún mi, ó tún lọ ń gbé fọ́kùnrin mi. Sade kan náà. Sade kan náà ni o Bálẹ̀. Ó lóyún fún ọ. Ó lóyún fún mi o. Ẹni wọ́n gbé mi ìdájì wàhálà. Dúnà. Sade wo nù bẹ̀? Ṣé Sade tí mo. Sade kan náà ni. Ẹni ló lóyún fún ọ. Bẹ́ẹ̀ ni Bálẹ̀. Ó lọ rèé gbé fún yàn mí. Ó lọ gbé fẹ́ lómi. Ó lè máa fọ wàhálà gan lórí ọ̀rọ̀ yìí o. Ẹyin kí ni ìmọ̀ ń dàbí pé àlá o. Ọkọ lè má bínú. Mo believe pé ìwà máa yìí ò dáa ni. Tí rẹ̀ bá da, ẹni tó lóyún fún o lè gbóyún lọ fẹ́ lómi náà. Á jẹ́ pé wà burúkú wà lọ́wọ́ yín nìyẹn. Ẹ lọ tún wà yín ṣe o. You need to be calming down. Calm down. Á jẹ́ pé ẹ ti ń wo àwọn ìwà kan tí wife yín ò like ló ṣe gbóyún lọ fẹ́ lómi. Sí. Àwọn lòmí tún ti dé o. Àlejò ń bẹ láàfin o, àlejò láàfin o, ǹlẹ́ o. Tuntun ti dé o. Báyẹ̀ ẹ̀rọ sà. Ẹ̀wò next level lélẹ̀. Ẹ̀wò tó lélẹ̀ yẹ Sade. Dúnà. Sade ọmọ mi tó gùn ní ṣé àlítẹ̀ ṣe Sade. Bálẹ̀ Sade mi rè. No, it cannot. Bálẹ̀, kò lè possible now. This is the person I'm talking about. Sade tọ́ lórí bọ́ọ̀lì. Bẹ́ẹ̀ni. Ẹ wá o, ẹ ti ń rújú bọ̀ o. Ìwọ náà, arákùnrin, ṣé Sade rẹ náà ni? Sade aya mi náà rè. Tó lórí fún ọ náà? Bẹ́ẹ̀ ni o Bálẹ̀. Kí ni ti ń rújú bọ̀ o? Ṣé bó sọ fún mi pé colleague ẹni bọ̀bọ̀ ẹ̀ náà? Àbí náà ní school. Wọ́n tó ń ṣe bálabàla. Kí ni kí ló fẹ́ sọ? Sade! Ó yá náà. Kò wáyé ni mọ́ ẹ̀dùn arákùnrin. Sade tí wọ́n sọ ni tó lóyún fún ọ ni. Kìí sọ̀rọ̀ ẹkún ní ibẹ̀ ní ìsìn. Wọ́n ẹ sọ kún ní àyín o. Ẹ wò Bálẹ̀, ẹ wo oyún tó wà nù Sade, mímú lóyún tó wà nù Sade náà. And mo ti ná ẹ̀ lọ́ọ̀ sórí oyún yẹn. Dákun. Sade tí wọ́n náà sọ ni.
tó lóyún fún wọn náà báyìí. Ṣadé tó lóyún fún mi rèé o. Bọ̀bálẹ̀ ẹ má bínú sà. Ẹ take a good look. Àwọn guy méjèèjì ṣé wọ́n mọ̀ sure enough láti fóbìnrin lóyún? Ó sú mi o, àwọn ilé, àwọn kíní. But kíni? Kí ló ṣe pẹ̀lú àwọn trash yìí now? They are trash. Ó ní láti máa bá àwọn trash yìí rìn náà. Ṣadé. Mind your speech, tani trash. Ẹ jọ̀ọ́ ṣé ọwọ́ epo ni àwọn ọjọ́ tàbá ní ọjọ́ nínú àṣìṣe ọkọ̀ ìlú ẹ̀ẹ́dẹ́jọ kó sọ bí bàá ní ilé ọjà o. Ọlọ́run màmá gba àbí òtútù ń dá sọ̀rọ̀ wa. ìwé ẹ̀bà ní sùn tó yọ ọmọdé ìkò sí. Àbálẹ̀ náà lè ṣe bí ọmọ yìí. Òun náà ni èyí ò lè káàṣì ní káàṣì ní àti ní understand. Èèyàn tì náà ní lójú yẹn kìí lẹ́nu àti máa sọ̀rọ̀ fọ́. Àbálẹ̀ òun náà ni èyí ò lè káàṣì ní èmi ò lóyún ayé kò sí káàsì náà ní àyíkó ipò náà. mo ní káàṣì kò sí káàṣì. Kò sí káàsì wá ní káàsì. Káàsì tí ò sí. Òun ló fa gbogbo ẹ̀ náà. Ọwọ́ àpè yẹn ń wá káàsì kiri. Bẹ́ẹ̀ ni. Ẹ wo balẹ̀ àgbẹ̀ni pé ká wá kí ni sà, àwọn bẹ́ẹ̀ já máa lọ nà. So no, sorry. You can't follow him down to anywhere. Bale, what am I saying? I'm a gentle guy. I'm funny. Kò gbọ́dọ̀ sáré láàbí o. Kò gbọ́dọ̀ sáré láàbí o. Ẹ wo. Sade tí gbogbo yín sọ yìí. Ẹ mo lóyún lójú ara yín. Sade ń gbọ́. Ṣadé mi ti padà. Sade lòun ò lóyún. Mo mọ̀ pé òun lè fi. Èmi ò lóyún. Bẹ́ẹ̀ já máa lọ. Wait, èmi ò lóyún o. See, Sade. Kí ló ń ṣe yín gan ilẹ̀ ń pariwo? Ta ló lóyún fún yín? Yé wọ́n ti gbé wa ní gbogbo. But babe, farabalẹ̀. Má bínú, ó farabalẹ̀. Báyọ̀ ṣe mo lóyún ni kí ló ń ṣe yín? Ẹ ti dàgbù lórí. Are you for me? Wọ́n farabalẹ̀ kí ló máa ń ṣe ẹ́? Kí ló ń ṣe ẹ́? Ìgbà tí wọ́n ń ṣe báyìí kí ni kọ́lọ́pàá ṣe? Ọlọ́pàá pé ó lóyún. Èmi ò. Sade, don't try to tell me o prank me no lóyún. Ó tẹ̀ ti wà ókè. Ẹ rí àbí? Take a good look. Ẹ wo bíbá ẹ̀gbọ́n dáadáa. Èmi mo need cash ni. Yes. Ló fi wá ń gbá wa. Èmébìlẹ̀ ti fowó lẹ̀ o nílò àti lọ gbogbo lè tó. Báwo owó títí yẹn ò lè tó èmi? Èmi need cash tó pọ̀ rẹpẹtẹ ni kí lè ń bá mi sọ. Ṣadé, wojú mi dáadáa. Ojú àtúrà rí. O gbọ́ mi. Jọ kí ni kọ́lọ́pàá ṣe kí ló ń ṣe tó ṣe bí wèrè? Ṣé o fẹ́ pa mí ni? Yọ̀bọ̀ kó pa mí. Yọ kó pa mí. Ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí. Ọya ẹ kúrò láàfin mi. Ẹ kúrò láàfin. Sade. Kí ló ṣe? Sade. Eégún ni wọ́n fi lé Sade kúrò lẹ́yìn. Mo balẹ̀. Eégún ni wọ́n fi lé Sade kúrò lẹ́yìn. Calm down now, just calm. Eégún ni wọ́n fi lé Sade kúrò lẹ́yìn. Eégún ni wọ́n fi lé Sade kúrò lẹ́yìn. Sade. Ọ̀rọ̀ bá pèsè jẹ. Ọlọ́run máa jà máa rí lóde dáadáa. Sade! Ó yá náà. Mo ti fẹ́ tó, Sade! Ọ̀rẹ́ mi, má sọkún mọ́.